Ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Àwọn ọlọ́pàá Sheria ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ṣọ́ọ̀bù táwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù ti ń ta tẹ́tẹ́ ti pa ọ́. Àwọn ọlọ́pàá náà ní tẹ́tẹ́ títa lòdì sí ẹ̀sìn Mùsùlùmí. Igbákejì ọ̀gá ọlọ́pàá Sheria Mujahid Aminuddin sọ fún àwọn akọ̀ròyìn wípé èèwọ̀ ni tẹ́tẹ́ títa nínú ẹ̀sìn Islam. Bí àwọn ọlọ́pàá Hisbah náà ṣe bẹ̀rẹ̀ sí ní yabo àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta tẹ́tẹ́ náà kò ṣẹ̀yìn bí àwọn olórí àwùjọ àtàwọn òbí ti ń kọminú lórí bí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ṣe ń ta tẹ́tẹ́ báyìí o. Ọ̀gbẹ́ni Aminuddin tó jẹ́ igbákejì ọlọ́pàá Hisbah ní àwọn òbí gan ni wọ́n ń fọ̀rọ̀ náà tó àwọn létí o. Ó ní ṣọ́ọ̀bù 30 tí wọ́n ti ń ta tẹ́tẹ́ ni ọlọ́pàá Hisbah gbé ti pa lọ́jọ́ kan ṣoṣo tí wọ́n sì ṣe ìkìlọ̀ fáwọn tó ní ṣọ́ọ̀bù ọ̀hún. Àmọ́ ọ̀gbẹ́ni Aminuddin ti wá sọ pé ní báyìí táwọn èèyàn ti mọ̀ pé ẹ̀sìn Islam kò fààyè gba tẹ́tẹ́ títa, àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ òfin mú ẹnikẹ́ni tó bá tún hu irú wà báyìí o. Ìlú Kano tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Kano wà lára àwọn ìpínlẹ̀ tó ń lo òfin Sheria àti òfin orílẹ̀-èdè Nàìjíríà bákan náà. Ìjọba fààyè gba ilé ọtí láwọn agbègbè táwọn Kìrìsìtẹ́nì pọ̀ sí nílùú Kano, àmọ́ àwọn tó ní àwọn ilé ọtí yìí náà lè fojú winá òfin táwọn ọlọ́pàá Sheria bá rí pé àwọn Mùsùlùmí lọ mu ọtí níbẹ̀ ṣùgbọ́n agbègbè àwọn Mùsùlùmí ni àwọn ọlọ́pàá Sheria ti ń ṣiṣẹ́ lọ́wọ́ yìí o. Ọ̀gbẹ́ni Aminuddin ṣàlàyé pé ọ̀pọ̀ tó ń fi ṣọ́ọ̀bù wọn ta tẹ́tẹ́ ni wọ́n gba ìwé ẹ̀rí láti máa lo tẹlifíṣàn fún wíwo eré ìdárayá fídíò kí wọ́n tó sọ àwọn ṣọ́ọ̀bù náà di ilé tẹ́tẹ́ o. Bí ọrọ̀ ajé Nàìjíríà ṣe dẹnukulẹ̀, ó ti jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa fi iyekíye tí wọ́n bá ní ta tẹ́tẹ́ o ní ìrètí pé àwọn yóò gbọ́ owó gọbọi o. Àmọ́ èyí ló ti sọ ọ̀pọ̀ ọ̀dọ́ di onítẹ́tẹ́ o, táwọn míì tiẹ̀ ń fi ilé ẹ̀kọ́ sílẹ̀ gan torí tẹ́tẹ́ títa. Aminuddin ní ẹ̀kọ́ ní ọrọ̀ ajé Nàìjíríà tó dẹnukulẹ̀ ń kọ́ aráàlú o wípé kí wọ́n yí padà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣe o. Igbákejì ọlọ́pàá Hisbah wá rọ gbogbo ẹni tó bá ní ṣọ́ọ̀bù tẹ́tẹ́ o wípé kí wọ́n tètè kó gbá wọlé o, bí bẹ́ẹ̀ kọ́ Hisbah yóò fọwọ́ òfin mú wọn. Ní ọdún 2000 ni ìjọba ṣe àgbékalẹ̀ òfin Sheria nípínlẹ̀ Kano gẹ́gẹ́ bí òfin náà ṣe wà ní ìpínlẹ̀ 11 mìíràn lápá àríwá Nàìjíríà. Òfin Sheria lòdì sí tẹ́tẹ́ títa, ṣíṣe aṣẹ́wó àti ọtí mímu. Tó kí ń dùn púpọ̀. Àánú ìjùbá ìlọ ní abala ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn ọmọ ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. Títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.